إن الحمد لله نحمده حمدا يليق بجلاله وعظيم سلطانه. اللهم لك الحمد حتى ترضى adúpẹ́ fún Ọlọ́run ọba àlekè ọlá tí ó dá ẹ̀mí wa sí di àkókò yìí tí ó sì tún ní ká máa bẹ ní mùsùlùmí. Atọrọ àlékún ìfẹsẹ̀rinlẹ̀ lórí ẹ̀sìn àti lórí títẹ̀lé sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. Atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ náà àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ ìgbéǹde alqiyama. Kí Ọlọ́run bá kí ó má ṣe ìkàwá kún wa. lẹ́yìn náà bi'idhnillahi ta'ala a ó tẹ̀síwájú nínú kíkà láti inú tírà aqidatu tawhid. ní ìjókòó tí ó síwájú àfọwọ́ ní tírà bẹ̀rẹ̀ àlàyé nípa àwọn májẹ̀mú la ilaha illallah. Ó mú ẹnu bà àwọn májẹ̀mú méje lápapọ̀ èyí tí a ní tí Ọlọ́run bá ṣíwájú ìjókòó tí òní a ó máa tẹ̀síwájú láti ibi tí a fọ́ onítìrà ti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tó ní wa amma tafsiluha fakama yali. Ẹ̀fọ́ sí wẹ́wẹ́ àlàyé nípa àwọn májẹ̀mú méje tó síwájú nípa la ilaha illallah yẹn. Ìdíjẹ́ sí pé tí a bá wò lọ́pọ̀ ọgbà òun ni ọ̀pọ̀ èèyàn ni wọ́n ṣàfẹ́kù rẹ̀. Ìlọ́ba tọ́pọ̀lọpọ̀ míì fi ń wò wípé téèyàn bá ti wí la ilaha illallah ó ti tánu kéèyàn kàn fa àwọn wí náà ni ó ti tó. Wọ́n lè máa ṣe gbogbo nǹkan àwọn ìran ọlọ́kùn òjọ̀kan àwọn ẹbọ mọ́ṣẹ́ wọn ṣùgbọ́n wọ́n sì ń tanra wọn jẹ wípé àwọn làwọn ni la ilaha illallah náà ni. Àfààní ashartul awwal al-ilm. Ẹ̀fọ́ sí wẹ́wẹ́ àlàyé nípa májẹ̀mú àkọ́kọ́. Ẹni tí bá ń wí la ilaha illallah ó gbọ́dọ̀ máa kí ni ń wí, ó gbọ́dọ̀ nímọ̀ nípa kí ni òun ń sọ. Ẹ rí i pé àfọ onítìrà ó lo àsìkò tó pọ̀ díẹ̀ láti fi ṣe àlàyé kí ni ìtumọ̀ la ilaha yẹn, an-nafyu wal-ithbat, ìlẹ́jìnà àti fínrinlẹ̀, àti kí ni ìtumọ̀ al-ilah òun náà ni al-ma'bud bihaq, ọba tá a jọ́sìn fún lódodo. Torí pé àwọn ẹlòmínà mú nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ní nǹkan àjọsìn tí wọ́n sì ń jọ́sìn fún. Al-ilm, èyàn gbọ́dọ̀ nímọ̀ nípa tó ń wí. Ay al-ilmu bima'naha al-muradu minha wa ma tunfihi wa ma tuthbituhu. Ìmọ̀ nípa àtúmọ̀ntẹ́yàn ń wí yẹn àti ń tá àgbàlérò pẹ̀lú ẹ̀ àti ń tá ń wí yẹn tó fi ń rinlẹ̀ àti ń tá ń wí yẹn tó ń lé jìnnà. Eré yìí ni àwọn ọ̀ṣẹbọ Mẹ́kà èni wọ́n gbọ́ yìí tí wọ́n fi kọ̀ tí wọ́n fi gba Islam. Wọ́n máa ìtumọ̀ káwọn wí la ilaha illallah torí pé wọ́n mọ̀ pé táwọn bá fi lè wí la ilaha illallah àwọn ẹbọ táwọn ọlọ́kùn òjọ̀kan àwọn ẹbọ táwọn ń ṣe wọ̀n yẹn àwọn ò ní ṣe kíni, àwọn ò ní láǹfààní àti ṣe mọ́, àwọn ò ní ṣe mọ́. Ilé ìfà tí wọ́n fi máa sọ fún jíjẹ Ọlọ́run ọba pé ṣé ó fẹ́ ká fi àwọn Ọlọ́run wálẹ̀ ni, torí wọ́n mọ̀ túmọ̀ táwọn bá wí la ilaha illallah automatically àwọn gbọ́dọ̀ fi nǹkan míì tó yàtọ̀ sí ìlàhùn yẹn àwọn gbọ́dọ̀ fi kalẹ̀. Al-munafi lil-jahli bidhalik, ìmọ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ ìmọ̀ tó lé àìmọ̀kan jìnnà ni nípa kíni, nípa ntí èèyàn ń wí yẹn ní la ilaha illallah. Qala ta'ala illa man shahida bil haqqi wa hum ya'lamun. Ọlọ́run ọba ní àyàfi àwọn tí wọ́n jẹ́rìí pẹ̀lú òdodo
yẹn ni pé wọ́n jẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn òdodo tọ́ sí àyàfi Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo wa hum ya'lamun wọ́n sì mà wọ́n máa tí wọ́n jẹ́rìí lé lórí yẹn kíkẹ́ sẹ́ pé wọ́n kàn ń wí náà ni irú èsì tí ẹni tí ò ní rí la ilaha illallah wí nínú sàárè kọ́nà kó sọ wa Ànábì Muhammad sallam ó ní ẹni tí kò ní rí la ilaha illallah tí ò ní rí wí nínú sàárè yóò sọ pé innama sami'tu an-nasa yaquluna shay'an faqultuhu nǹkan kan bẹ tẹ́mi máa ń gbọ́ táwọn èèyàn máa ń wí lé ayé èmi náà sì máa ń bá wọn wí èyí wá ṣe tó jẹ́ pé èèyàn rí nǹkan yẹn wí má lónìí torí pé kàn fa hàn wí náà ni kò máa ti ń wí wọ́n ní ay shahida bi la ilaha illallah ipe ó jẹ́rìí pé kò sí ọba kan tí ìjọsìn òdodo tọ́ sí àyàfi Ọlọ́run ọba wa hum ya'lamun bi qulubihim wọ́n sì mọ̀ pẹ̀lú ọkàn wọn ma shahidat bihi alsinatuhum in tí wọ́n fi ahọ́n wọn ṣe kíni tí wọ́n fi ahọ́n wọn jẹ́rìí lé lórí ọkàn wọn mọ̀ túmọ̀ rẹ̀ wọ́n ní falaw nataqa biha wa huwa la ya'lamu ma'naha wọ́n ní tí a bá dẹni tó wí ó fa hàn wí ṣùgbọ́n kò mọ̀ túmọ̀ tó ń wí wọ́n ní lam tanfa'hu wọ́n ní kò ní ṣe láǹfààní kò lè ṣerú ẹni bẹ́ẹ̀ láǹfààní li'annahu lam ya'taqid ma tadullu alayhi torí pé téèyàn ò bá mọ̀ túmọ̀ nǹkan èèyàn lè ní àdìọ́kàn kan náà èyí téèyàn ò mọ̀ túmọ̀ rẹ̀ èèyàn lè ní àdìọ́kàn nípa rẹ̀ wọ́n ní eléyìí ni májẹ̀mú àkọ́kọ́ ká mọ̀ kíni kéèyàn mọ̀ túmọ̀ la ilaha illallah ẹ̀ rí pé òun náà ní ìpìlẹ̀ kì í ṣe nípa tawhidi lásán nípa gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe kódà kó jẹ́ sí pé nǹkan ọ̀rọ̀ ayé ni ìmọ̀ kọ́kọ́ gbọ́dọ̀ síwájú náà kí ọrọ̀ ayé gan kó tó lè ṣe kíni kó tó lè kúrégé ká tó wá pọ́lọ̀ so yẹn gbọ́dọ̀ nímọ̀ nípa kíni wí kíni la ilaha illallah tí yẹn tá à ń wí kíni tó máa rẹ̀. shartu thani májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì al-yaqin òun náà ni àmàdájú bi an yakuna qailuha mustayqinan bima tadullu alayhi kó jẹ́ sí pé ẹni tó wí la ilaha illallah yun ó ní ó da ntí la ilaha illallah tọ́ka sí in tó dá lójú ni fa in kana shakkan bima tadullu alayhi lam tanfa'hu ó mà tuma ó ní mà ń pa la ilaha illallah ó mà pé dídá ojú ìjọsìn òdodo kọ Ọlọ́run ọba ni nínú ọkàn rẹ̀ ó gbọ́ àgbọ́yé kíni kíyàn wí la ilaha illallah ṣùgbọ́n iyèméjì ń bẹ́ẹ̀ ó ní iyèméjì nínú ọkàn rẹ̀ ń ṣe shak wọ́n lẹni tó bá ní iyèméjì nípa ìtumọ̀ ntí la ilaha illallah kó sínú ẹni tí wọ́n ń ṣe iyèméjì nípa rẹ̀ wọ́n lé ní tọ̀hún la ilaha illallah kò ní ṣe kíni kò ní ṣe láǹfààní irú wọn ni àwọn tá a tọ́ka sí níjókòó tó lọ pé àwọn tí wọ́n máa ń sọ pé Ọlọ́run ló mẹ́sìn àṣelà ẹni tí ń ṣe Ìsìláàmù tí sì tún sọ pé Ọlọ́run ló mẹ́sìn àṣelà Ìsìláàmù ò ṣe kíni Ìsìláàmù ò dá lójú bí kà ń ṣe lórí basis probability náà pé tọ̀ ẹ jẹ́ kí mi máa ṣe yìí ibi tọ̀ bóyá 50-50 àkúkú mà ó lè jẹ́ tọ̀hún ni tó bá jẹ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà ó kúkú lè jẹ́ pé tọ̀hún ni yẹ̀sán àṣelà kó máa fi gbogbo ojú ayé pé la ilaha illallah la ilaha illallah ò ní ṣe kíni kò ní ṣe láǹfààní torí pé kò ní àmàdájú kò dá lójú iyèméjì ń bẹ nínú ọkàn rẹ̀ nípa tí ń wí Ọlọ́run ọba balẹ̀kẹ́lá sọ wípé innamal mu'minuna alladhina amanu billahi wa rasuli wípé àwọn mùmíní àwọn olùgbàgbọ́ òdodo wọn kì í ṣe ẹnìkankan bí kò ṣe àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ gbọ́ thumma lam yartabu lẹ́yìn ìgbàgbọ́ wọn yẹn lam yartabu wọn ò ṣe kíni wọn ò ṣe iyèméjì àwọn ìyẹn lọ́wọ́ bá pè ní mu'minun àwọn tó jẹ́ sí pé lẹ́yìn ìgbàgbọ́ wọn iyèméjì ò ṣe kíni iyèméjì ò wáyé nípa ìmánì wọn pétọ́ àkúkú mà ó ṣe é ṣe kó jẹ́ sí pé ẹ̀sìn míì náà kú ni iná ló fà jẹ́ pé ẹlòmíì kò rí láìfi nínú kẹ́lòmíì máa ṣẹ̀sìn míì lórí rí láìfi nínú pé ẹnìkan ṣẹ̀sìn míì kò sì kì í ṣe láìfi ni ibi àkúkú mi wò láṣẹ là fa inna lillahi wa inna ilayhi raji'un fa in kana murtaban kana munafiqa nítorí pé tó bá jẹ́ tí iyèméjì bá wà nínú ẹ̀ kana munafiqa irú ẹni bí ó di munafikinu. وقال النبي صلى الله عليه وسلم وجسنا محمد صلى الله عليه وسلم وصى ويقي من لقيت وراء هذا الحائط يشهد أن لا إله إلا الله مستيقنا قلبه فبشره بالجنة يقي وصفك أنه مسابير لجوكا
inú ẹgbàá ọ̀rọ̀ kan Abu Huraira radiyallahu ta'ala anhu òjíṣẹ́ Ọlọ́run bá sọ fún wípé ìrẹ Abu Huraira tó bá jáde nínú ọgbà tá a wà yìí gbogbo ẹni tó bá pàdé man laqita wara'a hadha al-ha'it lẹ́yìn wà tó bá jáde nínú ọgbà yìí gbogbo ẹni tó bá pàdé ẹ̀ yashhadu an la ilaha illallah tó ń jẹ́rìí wípé kò sí ọba kan tí ìjọsìn òdodo tọ́ sí àfi Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo mustayqinan qalbahu tí kò síyèméjì nínú ọkàn rẹ̀ tó ní àmọ̀dájú nípa tó ń wù yẹn pé Ọlọ́run nìkan náà níṣẹ́ òun nìkan níjọsìn tọ́ sí kò sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run tí ìjọsìn tọ́ sí tí ò síyèméjì nínú ọkàn rẹ̀ nípa ẹ̀rí tó jẹ́ lórí la ilaha illallah yìí ó ní ìrẹ̀ Abu Hurairah fabashirhu bil janna fún ní ròdù nípa màlìjánà ni ẹ rí i pé kì í ṣe iṣẹ́ kékeré ni. shahada an la ilaha illallah ni kì í ṣe nǹkan kékeré ni. ìwé fún yín nítọ̀hún ní ro wípé ọmọ àlìjánà ni. alhadisu fi sahih ó ní faman lam yastayqin biha qalbuhu ẹni tó jẹ́ sí kò sí iyèméjì nínú ọkàn rẹ̀ la ilaha illallah mùsùlùmí ní ń pera rẹ̀ òun náà sì ń wí la ilaha illallah ṣùgbọ́n lam yastahiq dukhul aljanna ẹni tọ̀hún kò ní ṣe kíni kò ní lẹ́ẹ̀tọ́ sí àti wà àlìjánà kọ́lọ̀ kó sọ wa. májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta alqabul òun náà ni gbígbà wọlé wọ́n ní limaktadatu hadhihi alkalimati min ibadati Allahi wahdahu gbígbà gbogbo ntí kálímà yìí kó sínú min ibadati Allahi wahdahu nínú ìjọsìn fọ́lọ́run ọba torí pé kéèyàn kà wí la ilaha illallah yẹn ọ̀kan ní wí la ilaha illallah lásán kó wá jókòó la ilaha illallah yẹn ń sọ̀rọ̀ nípa jíjọ́sìn fọ́lọ́run ni ipò Ọlọ́run nìkan ni ká da orí ìjọsìn kọ èèyàn wá ní wí la ilaha illallah pé mo jẹ́rìí pé Ọlọ́run nìkan ni ìjọsìn òdodo tọ́ sí ẹ rí i pé kò wá ní bálá ká ẹ̀ mu kéèyàn wá ní la ilaha illallah òun fúnra ara rẹ̀ náà ni ìjọsìn ọ̀hún tóun jókòó tì. a jẹ́ pé ìjọsìn òdodo yẹn àwọn aṣẹ́ kan ni tá a ṣe ìlà ń jẹ́rìí pé a ò gbọ́dọ̀ darí iṣẹ́ náà kọ ẹlòmíì tó yàtọ̀ síta ni tó yàtọ̀ sọ́lọ́run ọba ọ̀kan ṣoṣo. ó ní kéèyàn gba gbogbo ntí la ilaha illallah tó kó sínú kẹ́límà yẹn tó kó sínú min ibadatillahi wahdahu nínú jíjọ́sìn fọ́lọ́run ọba ọ̀kan ṣoṣo wa tarki ibadati ma siwa àti fífi ìjọsìn fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba sílẹ̀ faman qalaha walam yaqbal dhalika walam yaltazim bihi gbogbo ẹni tó bá wí la ilaha illallah tí kò gba eléyìí wọlé ìyẹn ni pé ń wí la ilaha illallah ṣùgbọ́n bí ṣe ń pe Ọlọ́run náà ní ń pe nǹkan míì wọ́n ní kana min alladhina qala Allahu fihim ó lé nítọ̀ wọn yóò wà nínú àwọn tọ́lọ́run ọba sọ nípa wọn wípé innahum kanu idha qila lahum la ilaha illa Allahu yastakbirun wọ́n jẹ́ sí pé dájúdájú tí wọ́n bá sọ fún wọn wípé kò sí ọba kan tí ìjọsìn òdodo tọ́ sí àyàfọ́ Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo yastakbirun wọ́n máa ṣe ìgbẹ́rù gbọ́nrí wọ́n máa ṣe gbéraga wa yaquluna wọ́n á máa wípé a inna latariku alihatina li sha'irin majnun pé tí àwọn wàá fi àwọn Ọlọ́run wa kalẹ̀ fún olórin kan wèrè aṣiwèrè olórin tálá aṣiwèrè òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọn náà ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun ni wọ́n ń pè pé wèrè ni ipò olórin ni wèrè ni sallallahu alayhi wa sallam ìyẹn ni pé àwọn ìyẹn wọn ò ṣetán àti fi kíni wọn ò ṣetán àti fi àwọn nǹkan míì tí wọ́n ń jọ́sìn fún tó yàtọ̀ sọ́lọ̀ wọn ò ṣetán àti fi wọ́n sílẹ̀ wa hadha ka hali ubbadi al-qubur al-yawm àfọ onítìrà ní eléyìí jọ ìṣesí àwọn tí wọ́n ń jọ́sìn fún sàárè lónìí àwọn èèyàn kan bá jẹ́ sí pé wọ́n ń bọ sàárè àwọn sàárè kan bẹ táwọn èèyàn lọ ṣe tọ̀wáfù wọn bá a ṣe ń ṣe tọ̀wáfù Káàbà yẹn bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe tọ̀wáfù àwọn sàárè yẹn torí àwọn àdìọ́kàn kan tó burú tí wọ́n ní nípa àwọn tí wọ́n ń bẹ nù sàárè náà àwọn tí wọ́n ń bẹ nù sàárè náà wọ́n gbé wọn tayọ àlà wọn àwọn ìyẹn wọ́n ti padà wọ́n ti lọ bọ́lọ̀ èyí sì tó ń dá fìtínà lé wọn lọ́rùn tó bá jẹ́ sí pé àwọn ìyẹn náà wọ́n fi irú ẹ̀kọ́ yẹn lé wọn lọ́wọ́ pé tí n bá kú tẹ́ ẹ máa ṣe báyìí fún mi tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ẹ̀ṣẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ ń bẹ lọ́rùn tiwọn náà tó bá jẹ́ sí pé wọn ò rán wọn ẹni tí ń ṣe Ọlọ́run ọba ò ní fi bí ẹni torí pé ẹni tí ń bẹnu sàárè kò láǹfààní àti dìde kó jáde wá pé ta ló rán yín lélẹ̀ tẹ̀ ń ṣe fún mi yìí torí náà Ọlọ́run ò ní bí léèrè nípa tí wọ́n ń ṣe lórí ẹ̀
ubadul qubur àwọn tó jẹ́ pé wọ́n jọ́sìn fún sàárè fa innahum yaquluna la ilaha illallah àwọn náà sọ pé kíni la ilaha illallah wala yatrukuna ibadatal qubur ṣùgbọ́n wọn kì í fi ìjọsìn sàárè wọn sílẹ̀ fala yakununa qabilina li ma'na la ilaha illallah pẹ̀lú yẹn ajẹ́sí pé wọn ò gbàtúmọ̀ la ilaha illallah yẹn orí ahọ́n nìkan ló wà wọn ò gbàtúmọ̀ la ilaha illallah tí wọ́n wú yẹn wọn ò gbàgbọ́ torí pé òun sọ la ilaha illallah tọmọ bá sáré tó bá ti dórí tẹ́ ọkàn rẹ̀ ò tí ì balẹ̀ tíṣẹ̀ rẹ̀ ò bá lọ déédéé ẹlòmíì àmọ́ lọ ìrìn àjò tẹ́lómi bá dágbére pé òun lọlé ń lọ sàárè wòlíì kan tí ń bẹ ń lù wọn ni ẹlòmíì àmọ́ ìrìn àjò láti lọ wo sàárè wòlíì kan torí pé ó ládì ọkàn pé àwọn kan bá débi pé tẹ́ bá ní fọlọ́hún búra tẹ́ bá ní wá fọlọ́hún búra yóò fọlọ́hún búra kò ní ṣe èméjì kódà kó jẹ́ pé ọ̀rọ̀ ní pa torí pé àwọn èèyàn tí wọ́n bẹ nú àwọn sàárè wọn wọ́n tóbi lẹ́mìí àwọn tí wọ́n ń sin wọ́n tóbi lẹ́mìí wọn ju Ọlọ́run lọ la ilaha illallah yẹn wọ́n kàn fi ń bojú ni àwọn èèyàn tí ń bẹ́nu sàárè yẹn wọ́n tóbi lẹ́mìí wọn ju Ọlọ́run lọ débi pé àwọn orílẹ̀-èdè kan àwọn júrìstì wọ́n bẹ̀rẹ̀ sí ronú wípé ó dà àwọn adájọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ronú wípé tábání kéèyàn wá sọ pé kéèyàn wá búra ṣàgbé nínú ṣẹ̀ríà téèyàn bá ní ẹni yìí ó yá 50 million lọ́wọ́ mi pẹ̀lú àdéhùn pé yóò san fún mi kò sì san fún mi mọ́ mo bí léèrè ó ní òun ò yáwó lọ́wọ́ mi rí ìyẹn wá gbé wálé ẹjọ́ nínú ṣẹ̀ríà ẹni tó gbẹ́jọ́ wá yóò mẹ́lẹ́rìí wá wọ́n bá ní àwọn ẹlẹ́rìí rẹ̀ dà lóòótọ́ nígbà tó fi kó 50 million fún ó láwọn ẹlẹ́rìí àwọn èèyàn méjì kan jẹ́rìí sí ṣùgbọ́n àwọn méjèèjì ti kú lónìí ẹ̀rí pé lọ́wọ́ báyìí kò ṣe kíni kò lẹ́lẹ́rìí má nínú irú ìṣesí yẹn téèyàn ní claim against ẹnìkan èèyàn wá lẹ́lẹ́rìí ẹni tá a pè lẹ́jọ́ yẹn pé a ní ẹ̀tọ́ lórí rẹ̀ tí wọ́n ní ká mẹ́lẹ́rìí wá tá a rí ẹlẹ́rìí mú wa òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní albayyinatu ala al-mudda'i wal-yamin ala al-munkir ẹni tó pè yẹn lẹ́jọ́ ní ó mú ẹ̀rí wá ẹni tá a pè lẹ́jọ́ tá a rẹ̀ rí mú wá fi nígbà tá a pè yẹn lẹ́jọ́ pé nǹkan mi báyìí ń bẹ lọ́wọ́ rẹ̀ nígbà tó déwájú adájọ́ wọn ní ẹni yìí ní nǹkan yìí báyìí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ní kò rí bẹ́ẹ̀ àwọn òjò ṣe transaction tó jọ báyẹn rí bọ́ọ̀dù yẹn ti padà sórí ẹni tí ń pè yẹn lẹ́jọ́ nìyẹn pé ó dáa mú àwọn ẹlẹ́rìí wá lórí bẹ́ẹ̀ wá ní àwọn tí wọ́n jẹ́rìí gbogbo wọn ti kú ọ̀rọ̀ táwọn yìí ti ṣe díẹ̀ òun sì ní òun gba irú owó yóò bá wọn rí lọ́wọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà kí ni ó ṣẹlẹ̀ ẹ̀ ní kẹ́ni yẹn kó ṣe kíni kó búra yóò ṣe half yóò pé mo fi Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo mo fi búra wípé ntẹ́ni yìí tó sọ pé ẹ̀tọ́ tẹ́ni yìí sọ pé òun ní lórí mi kò rí bẹ́ẹ̀. Ànábì Muhammad sallam sì ó dẹ́rù bá wa nípa àbúra yẹn yí gbogbo ẹnikẹ́ni tó bá fi ìbúra gba ẹ̀tọ́ ẹlòmíì ìbẹ́nu àwọn tí wọn ò ní rójú àánú Ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dẹ̀ al-qiyama ìbẹ́nu àwọn tí wọ́n pàdé ìbínú Ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dẹ̀ al-qiyama torí náà níbi tí ìbẹ̀rù Ọlọ́run sì wà dòní tí wọ́n bá ní ètò ṣẹ̀ríà ni pé tí wọ́n bá ní nǹkan mi báyìí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá ní kò rí bẹ́ẹ̀ bóyá o ti mọ̀ pé ìlẹ́lẹ́rìí wọ́n ní mẹ́lẹ́rìí wá ìláwọn ẹlẹ́rìí wọ́n nígbà tí o ti lẹ́lẹ́rìí wọ́ búra tí búra bá ti dé orí rẹ̀ kò ní lè búra tó bá ti kọ̀ tí ò búra ẹni tó gbẹ́jọ́ wá yẹn ìbúra yóò ṣe kíni yóò padà wá sórí tiẹ̀ tóun bá búra ìbúra yẹn yóò wá dúró nípò kíni ẹ̀rí rẹ̀ níbi tí bẹ̀rù Ọlọ́run sì wà tẹ́ bá ní kó búra kò ní búra ẹni tó mọ̀ tó mọ̀ ìbúra kò ní búra kò ní ṣe yẹmínú yẹn ṣùgbọ́n lọ́pọ̀ ààyè òkúkú lẹ́lẹ́rìí tí o bá sì ti rẹ́ẹ̀dì mú wa nǹkan tí wọ́n ní í ṣe náà ni pé kí n ṣe kí ni kí n búra wọ́n ṣe tán láti lọ búra pẹ̀lú ọkọ Ọlọ́run ọkàn rẹ̀ balẹ̀ torí pé Ọlọ́run ò tẹ̀ wọ́n lọ́dọ̀ rẹ̀ nínú òṣùwọ̀n rẹ̀ Ọlọ́run wọn kankan wọ́n wá nọ́tìsì wípé táwọn bá ní àwọn fuqaha kan sọ pé téèyàn bá fẹ́ búra á gbé lọ ó dìpẹ́ndì lórí bí claim yẹn bá ṣe lágbára sí ẹni tí ó ní 5,000 mi ń bẹ lọ́wọ́ rẹ̀ 5,000 owó kékeré ni
ṣùgbọ́n ẹ̀ tó sọ pé 50 million lápèjúwe kì í ṣe pé bóyá nínú courtroom náà ni ó ti búra ọ̀yà búra á gbé lọ mímbàrí mọ́sálásí ìlú mihrabu mọ́sálásí ìlú ni ó ti lọ ṣe kíni ni ó ti lọ búra pé ìgbà 50 million ní lọ́wọ́ rẹ o mo fọ́ Ọlọ́run búra lórí bẹ́ẹ̀. bọ́yì wọ́n wá rí i pé fífọ́ Ọlọ́run búra yún ó ti di bígbà téèyàn bá mú téèyàn bá mú favourite yẹn nínú drinks èyí tó tutù dáadáa téèyàn wá ń farabalẹ̀ mú bẹ́ẹ̀ ni búra rí lọ́dọ̀ àwọn èèyàn. wọ́n wá ní nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé wọ́n bẹ̀rẹ̀ sí ronú wípé káwọn sọ ọ́ dòfin gbogbo ẹni tí búra bá bọ́ sórí ẹ̀ yóò lọ búra ni ní sàárè àáfà tọ̀ríkà rẹ̀. tó bá ti wá sọ fún yẹn pé ìbúra ti bọ́ sórí ẹ̀ ń sìn ṣùgbọ́n kì í sọ Ọlọ́run ló fi búra ó fọ Ọlọ́run búra kì í ṣùgbọ́n kì í ṣe ń bì sàárè wẹ̀lí tọ̀ríkà rẹ̀ sàárè rẹ̀ lálọ́ tí wọ́n bá dé sàárè wẹ̀lí tọ̀ríkà rẹ̀ kò ní lè ṣe kíni kò ní lè búra nínú wẹ̀lí afa tọ̀ríkà rẹ̀ tó ti jẹrà nínú sàárè yẹn àtọlọ́hun ní ìsìn ta ló tẹ̀wọ̀n jù lọ́dọ̀ rẹ̀ afa wẹ̀lí ẹni tó jẹ́ sí pé ó ti di èpẹ̀ ìsẹ̀mí barzakhu ní ló wà ìsìn bẹ̀rù rẹ̀ jọ Ọlọ́hun lọ. alhayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm ọba tó jẹ́ sí pé òun ní ààyè tó jẹ́ sí pé òun ló ní kí gbogbo ohun tí ń yè ó máa yè ọba tí ikú ò tọ́ sí ọba tí ò tó gbé rí dépò pé yóò sùn ọba tí nǹkan kan ò pamọ́ sí àbẹ̀rù rẹ̀ a sì ń bẹ̀rù ẹnìkan tó ti jẹ́ra nù sáré èyàn sì tún fi ahọ́n rẹ̀ wí la ilaha illallah la ilaha illallah onítùmá la ilaha illallah nínú irú ìṣesí yẹn kò sí tùmá fún un. tí ẹ bá fẹ́ dẹ́rùbà kó lè fi nǹkan kan sílẹ̀ tẹ́ bá fọlọ́run dẹ́rùbà èrò níbà torí pé kò síbẹ̀ rọ Ọlọ́run ṣùgbọ́n tẹ́ bá fàfà rẹ̀ dẹ́rùbà èrò bà. eléyìí ni májẹ̀mú ẹlẹ́kẹta alqabulu limaktadatu hadhihi alkalima gbígbà ntí kálímà yìí kó sínú nínú ìjọsìn fún Ọlọ́run àti gbígbé gbogbo ohun tó yàtọ̀ sí ìjọsìn Ọlọ́run ọba jù sílẹ̀. ìyẹn sì gbọdọ̀ ṣe kí ni ìyẹn gbọdọ̀ dunni mọ́ eléyìí. májẹ̀mú ẹlẹ́kẹrin al-inqiyad lima dallat alayhi ìjùpájùsẹ̀ sílẹ̀ fún gbogbo ntí kálímà náà bá ṣe kí ni tó bá tọ́ka sí. qala ta'ala waman yuslim wajhahu ila Allah wa huwa muhsin faqad istamsaka bil-urwati al-wuthqa gbogbo ẹnikẹ́ni yuslim wajhahu ila Allah ay yanqadu lillahi bil-ikhlas tó jùpájùsẹ̀ sílẹ̀ fún Ọlọ́run ọba pẹ̀lú àfọ̀mọ́ wa huwa muhsin tó sì ṣe dáadáa faqad istamsaka bil-urwati al-wuthqa dájúdájú onítọ̀hún ti gbá okùn tó yí tí kì í já ó ti gbá mú òun náà ní la ilaha illallah ó ní al-urwatu al-wuthqa la ilaha illallah wa ma'na yuslim wajhahu ay yanqadu lillahi bil-ikhlas ojúgbàjúṣe sílẹ̀ fọ́lọ́run ìtumọ̀ la ilaha illallah ó ní Ọlọ́run níjọ́sìn òdodo tọ́ sí òun nìkan Ọlọ́run sì pọ̀ láṣẹ ìjọsìn ọ̀hún náà ní ń bẹ nínú àwọn àṣẹ Ọlọ́run ní là ń pè níjọsìn ìjọsìn gbogbo ń tà ń ṣe pátá àṣẹ Ọlọ́run ni àwọn nǹkan tá à ń jìnà sí òfin Ọlọ́run tó ní á jìnà sí wọn ló fà tá a fi jìnà sí wọn Ọlọ́run wá pọ̀ láṣẹ ó sì olóò jẹ́rìí póun nìkan níjọsìn tọ́ sí ìjọsìn yìí kì í ṣe nǹkan kan bí kò ṣe àwọn òfin Ọlọ́run wá ṣòfin ó wá kọ òtẹ̀lé ó kọ òjúgbàjúṣe sílẹ̀ fófin Ọlọ́run ó sì ń wí la ilaha illallah wọ́n ní eléyìí ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin. májẹ̀mú ẹlẹ́ẹ̀karùn as-sidq ìgbàlódodo wa huwa an yaqula hadhihi al-kalima musaddiqan biha qalbuhu kó jẹ́ sí kílásìkò tó ń wí kálímà yẹn ọkàn rẹ̀ gba kálímà náà lódodo
فإن قالها بلسانه ولم يصدق بها قلبه تبا هاري توكاري بانتين ويلو دودو كان منافقا كاذبا إني تو ما جاء منافقي وكرا إليني irú into ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó ṣẹlẹ̀ Muhammad sallam tó ṣe hijira lọ sí Madina ní Makka kò sí mọ̀nàfìkì ní Makka gbogbo ahadul makki pátá kò sí mọ̀nàfìkì ẹni tó bá gba Islam ó gba Islam òdodo ni ṣùgbọ́n nígbà tí òjíṣẹ́ Ọlọ́run bá ṣe hijira lọ sí Madina nígbà táwọn yẹn bẹ̀rẹ̀ sí wọ Islam àwọn yẹn kan rí pé táwa náà ò bá parọ́ pé àwọ̀ Islam ó ṣe kí ìyà jẹ wá wọ́n parọ́ pé àwọn náà wọ Islam àwọn eléyìí ni Ọlọ́run bá sọ fún wa nírò nípa wọn wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bimu'minin pé ń bẹ nínú àwọn èèyàn wọn máa wí yaqulu amanna àwọn náà mọ̀ sọ pé àwọn náà gbọ́ Ọlọ́run ọba gbọ́ billah agbọ́ Ọlọ́run ọba gbọ́ bil yawmil akhir agbọ́jọ́ kan yìí agbàgbọ́ Ọlọ́run ní wa ma hum bimu'minin Ọlọ́run ní ṣùgbọ́n wọn kì í ṣe kíni wọn kì í ṣe olùgbàgbọ́ yukhadi'una Allaha walladhina amanu wọ́n ń tan Ọlọ́run ọba jẹ àti àwọn olùgbàgbọ́ òdodo wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun Ọlọ́run ọba ní ṣùgbọ́n kì í ṣe ẹnìkankan wọn ò rí Ọlọ́run ọba tàn jẹ àwọn olùgbàgbọ́ òdodo ẹni tá ń tàn jẹ tí ò bá mọ̀ pé à ń tó òun jẹ ṣé àwa tá ń tàn yẹn jẹ sáà mọ̀ pé ẹ̀tàn jẹ là ń ṣe akúkú mà Ọlọ́run wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun wọn ò ṣe kì í ṣe ẹnìkankan ni wọ́n ń tàn jẹ wọn ò lè tàn Ọlọ́run jẹ torí náà ẹ̀mí ara wọn ni wọ́n ń tàn jẹ ṣùgbọ́n àwọn náà ò mọ̀ bẹ́ẹ̀ wọn ò mọ̀ pé ẹ̀mí ara wọn làwọn ń tàn jẹ títí tó fi dórí gbólóhùn Ọlọ́run ọba àlekè ọlá walahum adhabun alimun bima kanu yakdhibun Ọlọ́run ọba ní àwọn yẹn wọ́n ní ìyà ẹlẹ́ta ẹlẹ́ro látàrí nǹkan tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń pè ní òpùrọ́ ni wọ́n ṣùgbọ́n wọ́n daṣọ Islam bora eléfàṣẹ́ sí pé irun méjì tó ní wọ́n lára jù láti kí òun náà ní irun méjèèjì tá a máa ń kí nínú òkùnkùn irun àsùbá àti irun kíni àti irun ìṣáì ṣùgbọ́n irun àyílà ẹ bá wọn ní sáfúwájú nítorí kẹ́ni kankan máa wà fura sí wọn irun alásàrì irun magrib ẹ̀rì wọn masalasi ṣùgbọ́n irun ìṣáì ẹni tí ò bá wá masalasi lọ́jọ́ wọn àná ẹni tí ò wá masalasi ẹ̀ ní mọ̀ pé lágbájá ló wá lágbájá ni ò wá irun àsùbá ẹ̀ ní mọ̀ pé lágbájá ò wá so irun tí ó jẹ́ sí pé lásìkò tí wọ́n ń kí òkùnkùn kùn yẹn wọn ò ní wá torí pé kò sí Islam lẹ́mìí wọn tẹ́lẹ̀ náà wọ́n ní èèyàn gbọ́dọ̀ ní ìgbàlódodo nínú ọkàn rẹ̀ nípa kẹ́límà tawhid yẹn ẹlẹ́ẹ̀kẹfà al-ikhlas òun náà ní ìṣe àfọ̀mọ́ òun ní wa huwa tasfiyatul amali min jami'i shawa'ib ash-shirk òun náà ní ṣíṣe àfọ̀mọ́ iṣẹ́ kúrò níbi gbogbo àwọn àpẹẹrẹ ẹbọ bi alla yaqsuda bi qawliha tama'an min matami' ad-dunya kọjá sí pé gbólóhùn la ilaha illallah òyìnbó kì í ṣe pé yàn ń wí lẹ́ni tí fi ń ṣe ojú kòkòrò nǹkan kan nínú àwọn ohun ọrọ̀ ayé mélòó la ilaha illallah tó jẹ́ sí pé nítorí kíláàrí gbà ń bẹ̀ ni nítorí kíláàrí gbà ń bẹ̀ iná ni wala riya'an wala sum'a kò wí nítorí ìrìyà pé àfáhùn zikiri pọ̀ sum'a nítorí kí káwọn yẹn lè máa wí igbe àfáhùn ní zikiri ni لما في الحديث الصحيح من حديث عتبان قال نتوني توانو حديث تفسرين حديث عتبان وصويب فإن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك من قال لا إله إلا الله كلا ننو ترى بذلك فإن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله igbe dájúdájú Ọlọ́run ọba ṣe iná léèwọ̀ fún gbogbo ẹni tí ó bá wí la ilaha illallah gbólóhùn kẹ́límà la ilaha illallah yìí kìí ṣe kẹ́límà kékeré ni Ọlọ́run ṣe iná léèwọ̀ fún gbogbo ẹni tó bá wí kẹ́límà la ilaha illallah yabtaghi bidhalika wajha Allah tí ó yẹ sí pé nígbà tí ń wí ìfi ń wá ojú àánú Ọlọ́run ọba ni yẹ́nì pé ó yàtọ̀ sẹ́ni tó wí nítorí ilé ayé mélòó ẹni tó yẹ sí pé yóò wá wí la ilaha illallah ní mọ́sálásí bíi lónìí nítorí kí wọ́n lè fún ní nǹkan kò sí ìsìláàmù nínú ẹ̀mí rẹ̀ o yóò tún lọ mọ́sálásí ibòmíì tó bá jìnnà síbi díẹ̀ yóò tún lọ wí tó bá ti lọ mọ́sálásí bíi mélòó kan nínú kẹfì
yóò switch sí local government mi yóò máa wí la ilaha illallah la ilaha illallah rẹ̀ kò lè ṣe kíni kò lè ṣe láǹfààní torí pé kò sí ikhlas nínú ẹ̀. eléyìí ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹfà. májẹ̀mú ẹlẹ́ẹ̀keje almahabba òun náà ní ìfẹ́. wọ́n ní fa ahlu la ilaha illallah yuhibbuna allaha hubban khalisa. àwọn èèyàn la ilaha illallah wọ́n ní ìfẹ́ Ọlọ́run ọba ìfẹ́ tó yanjú iná ni wọ́n ní sọ́lọ́n. wa ahlu shirk ṣùgbọ́n àwọn olùṣẹbọ yuhibbunahu wa yuhibbuna ma'ahu ghayrahu wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run wọ́n sì nífẹ̀ẹ́ nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run ẹbọ nù. wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run wọ́n sì tún ṣe kíni wọ́n nífẹ̀ẹ́ nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run ìyìn lẹ́bọ. ó ní wa hadha yunafi muqtada la ilaha illallah ó ní ìnífẹ̀ẹ́ nǹkan míì má ìfẹ́ Ọlọ́run eléyìí tako ìtumọ̀ ìntìlá ilaha illallah tó ṣe kíni tó kó sínú. eléyìí ló fà tí Ọlọ́run ọba àlekí ọlá fi ní wa minan nasi man yattakhidhu min dunillahi andada yuhibbunahum ka hubbillah. ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ sí pé wọ́n mú nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba ní orogún wọ́n mú amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Ọlọ́run. kí ló fà á tọ́lọ́run fi pe àwọn èèyàn yìí ní wípé wọ́n mú andada fún Ọlọ́run kì í ṣe nínú àyà yìí Ọlọ́run sọ pé wọ́n ń forí kanlẹ̀ fún ère àbí wọ́n ń forí kanlẹ̀ fún òòṣà. Ọlọ́run ní tó fà á tá a fi wí bẹ́ẹ̀ ni pé yuhibbunahum ka hubbillah wọ́n nífẹ̀ẹ́ wọn ní ìfẹ́ tó dọ́gba pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní síta ni tí wọ́n ní sọ́lọ̀. ìfẹ́ nǹkan kan tó yàtọ̀ sọ́lọ̀ wọn gbọ́dọ̀ dọ́gba nínú ọkàn yẹn pẹ̀lú ìfẹ́ tó ń tẹ̀yàn ní sọ́lọ̀. eléyìí ti di alhubbu ma'allah ká tó wá pé èyàn ò nífẹ̀ẹ́ nǹkan kan ìfẹ́ nǹkan yẹn ó tún wá lékè ìfẹ́ tẹ̀yàn ní síkìnì tẹ̀yàn ní sọ́lọ̀. yẹn náà ló máa ń ṣokùnfà kí wọ́n ní irú ìta sọ ní Egypt tó máa ní kéèyàn wá búra tó máa ní kó wá búra nínú courtroom kó búra pẹ̀lú Ọlọ́run ọba ipe ntí wọ́n wíyàn ò rí bẹ́ẹ̀ yóò búra tó máa ní òní búra ń bí àlọ́ sàárè àfa tariqa rẹ̀ kò ní búra nítorí pé ó bàbàrà yẹn lẹ́mìí rẹ̀ ju Ọlọ́run lọ. eléyìí ni àwọn májẹ̀mú méje tí wọ́n gbọ́dọ̀ pé àwọn olùmọ̀lá àwọn májẹ̀mú yìí gbọ́dọ̀ pé kí la ilaha illallah kó tó lè ṣe kíni kó tó lè ṣe yẹn láǹfààní kí la ilaha illallah kó tó lè ṣe ẹni tí bá ń wí ní àǹfààní. lẹ́yìn náà afọ onítìrà ní shurutu shahadati anna muhammadan rasulullah àwọn májẹ̀mú ìjẹ́rìí wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam ìránṣẹ́ Ọlọ́run ni òun náà láwọn májẹ̀mú tiẹ̀ gẹ́gẹ́ bí wọ́n sọ pé wa ashhadu anna muhammadan rasulullah àbí kí ẹ máa fi gbogbo ẹgbẹ́ muhammadan rasulullah ìwọ̀n ni kíni idha ja'aka al-munafiquna qalu nashhadu innaka la rasulullah. ọ̀rẹ́ táwọn mọ̀náfìkì bá wọn wá sọ pé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ajẹ́rìí pé rasulu ìránṣẹ́ Ọlọ́run ọba ni ọ́. Ọlọ́run ní ìwọ̀n ni kíni wallahu ya'lamu innaka la rasuluhu. èyí tí wọ́n bá wí bẹ́ẹ̀ ìwọ̀n ni kíni sọ́lọ́run wàá mọ̀ pé ìránṣẹ́ òun ni ọ́ ni. irú àwọn èèyàn bẹ́ẹ̀ ń bẹ láyé lónìí pé muhammadu rasulullah tẹ́ bá sì wò látòkè délẹ̀ ẹ̀ ní rápẹ̀rẹ̀ ànábì kankan lára rẹ̀ sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. ó ní májẹ̀mú àkọ́kọ́ nínú májẹ̀mú ìjẹ́rìí pé ànábì muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ Ọlọ́run ni al-i'tirafu bi risalatihi wa i'tiqaduha batinan fil qalb. òun náà ni ìjẹ́rìí ìgbà ìntàfihàn òjíṣẹ́ Ọlọ́run ọba ìgbàgbọ́ àti ìní àdìọ́kàn nípa rẹ̀ nínú ọkàn an-nutqu bidhalik àti fífi ahọ́n wí wal-i'tirafu bihi zahiran bil-lisan àti ìjẹ́rìí àti ìgbàgbọ́ nípa rẹ̀ ní gbangba pẹ̀lú ahọ́n al-mutaba'atu lahu àti títẹ̀lé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ó jẹ́rìí pé ìránṣẹ́ Ọlọ́run ni ó dà ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run wọn náà nítorí kó lè jẹ́ àwòkọ́ṣe dáadáa fún ọ ṣùgbọ́n kò sí nǹkan kan tó ń kọ́ ṣe lára rẹ̀ ó kọ́ nǹkan kan ṣe lára òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam. ó ní bí an ya'mala bima ja'a bihi min al-haqq ibi kéèyàn fi ntí òjíṣẹ́ Ọlọ́run ọba gbé wá ní òdodo kéèyàn fi ṣiṣẹ́ wa yatruku ma naha anhu min al-batil kéèyàn sì fi gbogbo ntí òjíṣẹ́ Ọlọ́run ọba tó kọ̀ fún wa nínú àwọn ntí ò da kéèyàn fi wọ́n sílẹ̀
ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn májẹ̀mú ìjẹ́rìí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ìránṣẹ́ Ọlọ́run ọba ni tasdiquhu fima akhbara bihi min al-ghuyub al-madiyati wal-mustaqbala. ìgbà gbogbo tó ti ṣe Ọlọ́run ọba bá fún wa ní ìrò nípa rẹ̀ gbọ́ nínú àwọn ohun tó pamọ́ al-madiya nínú ohun tó pamọ́ torí pé ohun tó pamọ́ oríṣi méjì ní nǹkan tó pamọ́ ohun tó pamọ́ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àwọn nǹkan ti ṣẹlẹ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba ní kana fi man qablakum lọ́pọ̀lọpọ̀ hadith ipe ó wà nínú àwọn tí wọ́n síwájú yín arákùnrin kan tí nǹkan báyìí ṣẹlẹ̀ sí ẹ̀rí pé wọ́n pamọ́ sí wa torí pé àsìmbẹ̀ tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi ṣẹlẹ̀ wal mustaqbala àti àwọn nǹkan tó ti ṣe Ọlọ́run bá fún wa ní ìrò nípa wọn nínú àwọn nǹkan tí wọ́n pamọ́ tí wọ́n ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la bẹ́ẹ̀ wọ́n ó ṣẹlẹ̀ nílé ayé ni àwọn asharatu sáà àwọn àpẹẹrẹ táàrí wípé ọjọ́ gbé dàlùkìyàmà ó ti ń súnmọ́ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tájí sẹ́lẹ̀m sọ fún wa ní àwọn hadith tó fẹsẹ̀ nílẹ̀ níjọ́ gbé dàlùkìyàmà àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ síyàn nínú sàárè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí ni wọ́n sọ pé ṣùgbọ́n bó nínú sàárè tó tẹ́rẹ̀ yẹn tó jẹ́ sí pé ọwọ́ àyè tá a gbé òkú sí náà ni iná ló wà ń bẹ̀ wọ́n wá tún wá ní táwọn yẹn tí wọ́n gbé wá tí wọ́n bá pẹsẹ̀ dà wọ́n gbé òkú náà dìde wọ́n gbé jókòó àwọn màláìkà kan ó sì tún àwọn màláìkà méjì kan ó sì tún sọ̀kalẹ̀ nínú sàárè náà ibò láàyè tí wọ́n ti ṣe gbogbo eléyìí wà yóò á máa gbé gbogbo àwọn ìròyìn yẹn sórí òṣùwọ̀n kíni òṣùwọ̀n ọpọlọ rẹ̀ yẹn tọpọlọ rẹ̀ ò bá wá gbà wọlé yóò á máa dá àdìsí òjíṣẹ́ Ọlọ́run ọba padà nítorí pé ọpọlọ rẹ̀ ò ṣe kíni ọpọlọ rẹ̀ ò gbà wọlé àbí nítorí pé èdè Lárúbáwá ò tó bíi ti tèkó jẹ́sí pé gbogbo ọdún tọdún bá yípo àgbẹ̀ ó dàbí pé fìlà àwọn azari ti ń dé sórí yàn iṣẹ́kíṣẹ́ ní í ṣe lórí tiẹ̀ tọdún bá ti yípo yóò wá nǹkan kan nínú Ìsìlámù tí yóò tọwọ́ bọ̀ lójú pé kò rí bẹ́ẹ̀ wígbà kan sọ pé kò sí ìjáàbù nínú Ìsìlámù àṣà àwọn Lárúbáwá ni nínú ládùúrú gbogbo ayé àtọ́lọ́run sọ kalẹ̀ anabi Muhammad odidi ìlú anabi lé odidi ìlú kan ó lé wọn kúrò nílùú náà gbogbo wọn pátá nítorí ìjáàbù obìnrin ẹyọ kan arábìnrin kan lọ sí ọjà àwọn Yahudi ó jókòó nítorí gbogbo iṣẹ́ fẹ́ nìkan tó ń bá ṣe ó jókòó de kí wọ́n bá ṣiṣẹ́ tí wọ́n tó gbé fún wọn tán kó máa lọ wọ́n de hijabu rẹ̀ wọ́n de mọ́lẹ̀ nígbà tó dìde ó dìde sí hòhò ni mùsùlùmí ẹyọ kan tó wà lọ́jà náà lọ́jọ́ náà lọ́hùn ó fa idà rẹ̀ yọ ó bẹ́ orí ẹni tó súnmọ́ jùlọ bẹ́ẹ̀ ni wọ́n pa mùsùlùmí náà bẹ́ẹ̀ ni wọ́n ń dúró de kóbìnrin náà dìde kún orí hòhò rẹ̀ ní táwọn kèfèrí ń fẹ́ nù ojú kòkòrò ìhòhò obìnrin mùsùlùmí ó dìde bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí fi ṣe ẹ̀yẹ mùsùlùmí ẹyọ kan torí pé àwọn mùsùlùmí gbà náà lọ́wọ́ ẹ̀jẹ̀ wà lára wọn bẹ́ẹ̀ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ òkú ni kò sí owú èlò méjì iwájú lé ní òjòkó tọ́mọ rẹ̀ ó ní ìjáde ń hò iwájú lé ní òjòkó tọ́mọ náà fi lọ padà wá kí ló fẹ́ sọ fọ́lọ́run tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ torí ìṣẹ̀lẹ̀ yẹn òjíṣẹ́ Ọlọ́run ọba lé gbogbo òlú náà pátá ìlà lẹ́kọ̀ọ́ Mẹ́dínà torí ìjáàbù obìnrin ẹyọ kan ẹnìkan lónìí oníràwà ni onítẹ̀síbà gúngùn akaramakala oní kò sí ìjáàbù pé kò sí ìjáàbù ní Islam fa inna lillahi wa inna ilayhi raji'un. nítorí pé gbogbo ntí ó bá ti takò ọpọlọ wọn kì í ṣẹ̀sìn ni so tahkimul aql ọpọlọ òun náà ni a fi ń ṣe hukum òun la fi ń ṣe ìdájọ́ táwọn sọ pé ìdájọ́ ṣẹ̀ríà ni wọ́n yẹ ṣe sùúrù ẹja gbé sórí òṣùwọ̀n ọpọlọ só wọlé tí ò bá wọlé ẹ wo subhanallah ẹ wo almiskin almakhluq hal ata ala al-insani hinun min ad-dahri lam yakun shay'an madhkura ìwọ ibolo wà gan ọgọ́rùn ọdún síwájú sí ibolo wà kò sẹ́ni kankan tó gbúrò rẹ kò sẹ́ni kankan tó ní àìdí ẹ pé ó wà bó ní sí ọlọ́run ọba wa dọ̀
wọn ìwọ ló wà máa límìtì òfin Ọlọ́run pẹ̀lú ọpọlọ tiẹ̀ tọ́lọ́run dá. bákan náà mahabbatuhu ashad min mahabbati nafsi walmali walwaladi walwalidi wannasi ajma'in. ìnífẹ̀ẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam, ìní ìfẹ́ yẹn ó gbọ́dọ̀ lágbára ju ìfẹ́ tá a ní fún ẹ̀mí ara wa lọ. taba bira wa léèrè sa nífẹ̀ẹ́ òjíṣẹ́ Ọlọ́run ju ẹ̀mí ara wa lọ. ká bira torí pé dandan lélẹ̀ ìfẹ́ yẹn ìmánì wa yóò sì ní question mark lórí lópin ìgbà tá a bá ti nífẹ̀ẹ́ òjíṣẹ́ Ọlọ́run ju ẹ̀mí ara wa lọ. mahabbatu nafs ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ju ìfẹ́ tá a lé sẹ́mi ara wa lọ. walmal àti dúkìá wa, walwalad àti àwọn ọmọ wa, walwalid àtàwọn òbí wa, wannasi ajma'in àti gbogbo èèyàn pátá. ìfẹ́ tá a ní sójì sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam gbọ́dọ̀ lágbára ju gbogbo fẹ́ wọ̀nyí lọ. ilé fàtí wọ́n ti gbé lọ́jọ́ kan nínú gbòòrò Madina, Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ó sọ fún òjíṣẹ́ Ọlọ́run abọ́ni ya Rasulallah inni uhibbuka akthar min kulli shay'in illa min nafsi. olùjíṣẹ́ Ọlọ́run abá mo nífẹ̀ẹ́ rẹ ju gbogbo nǹkan lọ àyàfi ẹ̀mí ara mi, mo nífẹ̀ẹ́ rẹ ẹ̀mí ara mi jù ọ́ lọ. òjíṣẹ́ Ọlọ́run abá sọ pé hatta al-ana ya Umar, pé títí dì sí rẹ Umar. àwọn olùmọ́ni kí ni túmọ̀ títí dì sí? wọ́n ní ìmánì rẹ ò tí ì ṣe kí ni kì í pé. wọ́n ní lẹ́yìn wá gbà náà Umar wá ní ya Rasulullah sallallahu alayhi ìrẹ́ ẹ̀rán sí Ọlọ́run mo nífẹ̀ẹ́ rẹ ju gbogbo nǹkan lọ tẹ́ mọ́ ẹ̀mí ara mi. òjíṣẹ́ Ọlọ́run bá ní al-ana ya Umar, ní ìsìn ìrẹ́ Umar ní ìmánì rẹ ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni ló ṣẹ̀ṣẹ̀ pé. bákan náà ẹ sì rí i pé ìfẹ́ ó láwọn àpẹẹrẹ tí yẹn fi mọ̀ pé yẹn nífẹ̀ẹ́ nǹkan. ẹrẹ ẹlòmíì tí o máa wo fóònù tí o máa rẹ ẹlòmíì o máa bá fóònù rẹ rìn, fóònù tẹ ẹ máa yí o máa bá rẹ rìn. kí ni rẹ rìn sí nínú fóònù Ọlọ́run nìkan ló mà, ó ní ti ń kà ní. ó láwọn ẹni tí yẹn bá nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kì í súyàn. bí ẹ ṣàṣẹ ìbínú pé mo ń fi kọ́ọ̀lù disturb yà má wọ́ọ̀rì in fact o lè pè mí ní 24 times a day má wọ́ọ̀rì mi má píkì kọ́ọ̀lù ẹ má torí pé o fẹ́ gbọ́rọ̀ ẹni tó ń ṣe kíni ọ̀rọ̀ ẹni tó ń pè ẹni tí yẹn bá kórìíra rẹ̀ tó bá pè busy kí ló ṣe lè tó ń disturb mi ná torí pé èèyàn fẹ́ ṣe kíni èèyàn fẹ́ gbóhùn ẹ̀ ṣùgbọ́n ẹni tí èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ tí ò bá pé èèyàn gan èèyàn ó máa ṣe kíni èèyàn ó máa pè é tó bá pé èèyàn ó fẹ́ gbọ́ kódà bí òní nǹkan kan tó fẹ́ bá èèyàn sọ yóò wù yẹn láti ṣe kíni láti gbọ́ gbogbo ohun tó bá fẹ́ wí torí pé èèyàn nífẹ̀ẹ́ rẹ̀. bákan náà ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ rẹ̀ nǹkan tí ẹni tí èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ tí bá ń fẹ́ ilẹ̀ yóò máa ṣe kíni ilẹ̀ yóò máa ṣe nítorí pé èèyàn ò ní fẹ́ kẹ́ni tí èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ yẹn kéèyàn ṣe tí ò fẹ́ nítorí kó má bàa bínú síyàn. gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ló apply sí ìfẹ́ ta ní sójì sẹ́lá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ilé fati ọlọ́run bá fi ní ẹ̀yin tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run kul in kuntum tuhibbuna Allah sọ fún ẹ̀rẹ́ òjì sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam wípé tó bá jẹ́ sí pé ẹ̀yin bá nífẹ̀ẹ́ ọlọ́run ní tòótọ́ àpẹẹrẹ tí màá fi mọ̀ pé nífẹ̀ẹ́ mi ni kẹ́ ẹ tẹ̀lé òjíṣẹ́ mi òjíṣẹ́ mi lẹ́ tẹ̀lé nífi wá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi. bákan náà taqdimu qawlihi ala qawli kulli ahadin wal amali bi sunnatihi gbígbé ọ̀rọ̀ rẹ̀ síwájú ọ̀rọ̀ gbogbo èèyàn pátá ìyẹn ni pé gbígbé ọlá fọ́rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam lórí gbogbo ọ̀rọ̀ ọmọ èèyàn pátá. lọ́pọ̀ ọgbà tẹ́ bá sọ pé anabi ló wí báyìí o wọ́n ní àwọn kan bẹ tí wọ́n ń pè ní malan yace yẹn kì í ṣe ebú kékeré ni o kì í ṣe ebú kékeré ni. àfáà mi ò ṣe kíni àfáà mi ò wí bẹ́ẹ̀ àbí ntá àfáà mi wí ni so gbogbo tó bá ti tako ntá àfáà mi wí kódà bẹ́ẹ̀ mú àdìsí wá fún kódà bẹ́ẹ̀ mú àyà wá fún kò ní gbà yóò la àfáà òun ò ṣe kíni àfáà òun ò wí bẹ́ẹ̀. eléyìí májẹ̀mú
ìjẹ́rìí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ Ọlọ́run ọba ni májẹ̀mú rẹ̀ kò pé lára rẹ̀ ẹni bẹ́ẹ̀ torí náà ṣahada ẹni tó ń wọ́ torí pé ṣahada méjì ni ṣahada la ilaha illallah àti ṣahada anna Muhammadan rasulullah gẹ́gẹ́ bá ṣe tẹ́yìn bá sọ pé la ilaha illallah kò lè ṣe láǹfààní tó bá ní òun gbà pé ẹ̀sìn òdodo Ọlọ́run nìkan ló tọ́ sí ṣùgbọ́n òun gbà pàdé Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ Ọlọ́run ọba ni ẹni tó ń la ilaha illallah ò lè ṣe kíni kò lè ṣe láǹfààní ó gbọ́dọ̀ gba ar-risalatul khatima ìntàfin òjíṣẹ́ Ọlọ́run ọba sallam tá a fi ká ẹsẹ̀ ìránṣẹ́ ńlẹ̀ ó gbọ́dọ̀ gbàgbọ́ kí ó tó lè di mùsùlùmí nítorí ìdí eléyìí ni àwọn ohun tí àwọn olùmọ̀ tí wọ́n ń pè ní ṣùrútù àwọn ṣahada méjèèjì yìí kí Ọlọ́run ọba kí ó ṣe mímójútó wọn ní ìrọ̀rùn fún wa tí Ọlọ́run ọba sọ àjù ìjókòó tí ó ń bọ̀ lọ a ó tẹ̀síwájú látòrí muqtada ash-shahadataini wallahu ta'ala a'lam. طيب نعم Iyana ìyá tó bí ta ni ẹ ìyá tó bí màmá ẹ náà ṣùgbọ́n àti ìyá wa rí ìṣòro pé káńgbé kàkà ní masalasi kan ní sadaka yìí máa bá ìyá ẹ̀ ní wọ́n ṣe bí a sadaka bí a yẹ wọ́n tó kébé position sadaka yìí tó ẹni tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mi ìsinmi bẹ́ẹ̀ dàbí ìdòwì kò tí ìgbà tẹ̀ mú la sọ́wọ́ sí ìgbàlódé àti ìṣiṣẹ́ ìgbésẹ̀ wo yẹ kí mùsùlùmí káńgbé bẹ́ẹ̀ ká àtàkì ìdílé ìdílé àti káńgbé tó ṣẹ̀dá kẹ́kẹ́lẹ́ sọ kí lọ́ọ̀ mùsùlùmí sọ nípa owó nípa òfin just like ìtàkùsẹ̀ ní kánò bí àkẹlẹ́ yá sílẹ̀ mọ́ ọ̀sán alábàdà pa àkúgbà yìí ìgbẹ́ fún ma kí ni ìgbésẹ̀ fún mùsùlùmí yẹn gbogbo ní ẹ̀ báyìí. Naam, nípa ẹni tí ó gbẹ́ kànga pẹ̀lú àníyàn pé kí ládàá rẹ̀ kó máa bá ìyá wallahu ta'ala alam ntí ó fojú hàn ní wípé àwọn ẹni ìsíwájú rere eléyìí ò wọ́pọ̀ nínú ìṣesí wọn ní tí wọ́n máa ń ṣe fókù náà ni pé wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń ṣàdúà fún ṣùgbọ́n àwọn olùmọ́ni lábẹ́ gbólóhùn Ọlọ́run ọba wa laysa lil insani illa ma sa'a ǹjẹ́ nǹkan kan wà ń bẹ fún ọmọ èèyàn yàtọ̀ sí ntòsí níṣẹ́ bí wọ́n ní ọmọ téèyàn bí ń bẹ nù ntèèyàn ṣe kíni ntèèyàn ṣe níṣẹ́ tábà wo scenario yìí á rí i pé ìyá yẹn ọmọ yìí a lè ṣe ìtìláàkù ọmọ fún ya yẹn torí pé ọmọ a máa ń fọmọ tì sí ọ̀dọ̀ bàbá rẹ̀ ni nínú Islam a máa ń fọmọ tì sọ́dọ̀ bàbá rẹ̀ ni ṣùgbọ́n ìyá tó bí gangan ọmọ lè ṣerú bẹ́ẹ̀ fún ìyá tó bí gangan ó lè ṣerú bẹ́ẹ̀ fún ìyá tó bí gangan ṣùgbọ́n eléyìí tó fojú hàn ní pé wallahu alam ṣíṣe bẹ́ẹ̀ fún ẹni tí kìí ṣe òun ló bí gangan ẹni tó fojú hàn ní pé ó yẹ kéèyàn jìnnà sí torí pé ọmọ yẹn ò sí nínú iṣẹ́ ìyá yẹn wallahu ta'ala alam ẹlẹ́ẹ̀kejì tíyẹn bá fi ẹnu àtẹ́bà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní ibi tí èèyàn wà àpèjúwe irú tó ṣẹlẹ̀ ní Kánò nínú ṣẹ̀ríà a máa ń wo àǹfààní tó wà ní lára nǹkan àtàbúrú tó wà lára rẹ̀ a rí i pé in tó ṣẹlẹ̀ ní Kánò yẹn inú wa lè dùn pé wọ́n pa ẹni tó bòjì sí Ọlọ́run lápèjúwe bákan náà tabawo a ó rí i pé àwọn kèfèrí wọ́n lò against wa láti fi bà Islam ní kíni jẹ́ lórúkọ jẹ́ so ntí ó fi dáa jù lọ òun náà ni kí èèyàn gbé ìgbésẹ̀ tí ò ní bà Islam ló kọjẹ́ ìlò yẹ kéèyàn ṣe kíni ìlò yẹ kéèyàn gbé nínú irú àsìkò yẹn tó bá jẹ́ sí pé irú ẹni yẹn
tó bá jẹ́ sí pé mùsùlùmí ni lápèjúwe tó bá jẹ́ pé mùsùlùmí ni a jẹ́ sí pé ó ní ẹ̀tọ́ ká kọ́ lẹ́kọ̀ọ́ ó lẹ́tọ̀ọ́ nasiha lórí wa tó bá jẹ́ sí pé àwa nípò ẹni tó lè báwí kí a fi ojú pípọ́n wa ká fi hàn tá a lè dá a dúró lẹ́nu iṣẹ́ fún bí ọ̀sẹ̀ méjì lápèjúwe kó fi mọ pàtàkì ntòhún ṣe yẹn ṣùgbọ́n ká fà mára ká ṣe kíni ká tún ṣe nasiha fún tó bá jẹ́ pé ẹni tí kìí ṣe mùsùlùmí ni ká gbé ọ̀rọ̀ rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n wà nípò torí pé yóò dá fìtínà ẹ̀sìn sílẹ̀ sọyẹ́nsìn ká gbé ọ̀rọ̀ rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n wà nípò ká dẹ̀ follow rẹ̀ up ní tó máa ń ṣẹlẹ̀ sí wa ni pé àyè follow irú àwọn issues yẹn àyè follow rẹ̀ up sọyẹ́nsìn ká competition lápèjúwe sí olórí irú institution yẹn ká copy DPO ọlọ́pàá tó súnmọ́ bẹ́ẹ̀ ká copy commissioner of police state yẹn lápèjúwe ká dẹ̀ follow rẹ̀ up so that yóò fi jẹ́ deterrence fún ẹlòmíì láti máa ṣe bẹ́ẹ̀ torí pé hádàfù wa nǹkan tí à ń fẹ́ náà ni pé a fẹ́ kí wọ́n fi ẹnu àtẹ́ bàtà ni bá òjíṣẹ́ wa olùfẹ́ wa sallallahu ta'ala alayhi wa sallam wallahu ta'ala alam nítorí àsìkò a fẹ́ ṣe sùúrù náà. pẹ̀lú ìbúra náà. o pé lórí ọ̀rọ̀ kíní affidavit a máa ṣe ní kóòtù bí ọ̀pọ̀lọpọ̀ pé a fẹ́ lọ sáfíìsì ní ìgbàṣẹ́ kankan so ìtọ́kùnra ní òun náà lọ sí ẹni tó mọ̀ pé òun ti wọ 40 tó ti ẹgbẹ́ iṣẹ́ tó lẹ́gbà iṣẹ́ 25 years tó wà lọ sí kóòtù lọ. ṣe affidavit of age. náà ilé yìí ń bọ́ sábẹ́ irọ́ pípa sọ́yẹ́nsìn ó bọ́ sábẹ́ irọ́ pípa ṣùgbọ́n kò bọ́ sábẹ́ gbígbẹ̀tẹ̀ lómi ṣùgbọ́n bọ́ sábẹ́ irọ́ pípa gbogbo ẹ̀ náà tẹ̀wọ́ ìgbẹ́kẹ̀lé ọlọ́run ọba ló ṣe kíni ńlọ mẹ́hẹ̀ ìgbẹ́kẹ̀lé ọlọ́run ọba ló torí pé iṣẹ́ yẹn téèyàn bá rí kì í ṣe nítorí pé èèyàn ti parọ́ pé 25 years ló fà tí wọ́n fi fún yàn torí pé ọlọ́run ti kọ́ pé yẹn ó rí náà ni sọ́yẹ́nsìn so irọ́ pípa nìyẹn tí kò sì tọ́ fún mùsùlùmí kò yẹ ká bá a lọ́wọ́ mùsùlùmí ó yẹ kí mùsùlùmí kó jìnnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí kí mùsùlùmí láti ọkàn pé gbogbo ntọ́lọ́wọ́n bá kọ́ máa mi yóò jẹ́ tèmi bí n ṣẹ̀ṣẹ̀ ṣe kíni bí n ṣẹ̀ṣẹ̀ parọ́ wallahu ta'ala alam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.